ayé ń júbà rẹ̀ dára torí pé ẹ dára o àwọn ọ̀run yìn ọ́ o ayé ń júbà rẹ̀ torí pé ẹ dára o àwọn ọ̀run yìn ọ́ o ayé ń júbà rẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìmọ́lẹ̀ ńlá, ìmọ́lẹ̀ kan ṣoṣo tí ń tàn láàrin òkùnkùn, tó òkùnkùn ò lè borí rẹ̀. Rí àwọn wòlíì agbé ọ̀gá torí pé ẹ dára sí wa. A yìn ọ́ bí kì bá ṣe tẹ̀yìn. Kí ni kí Ísírẹ́lì wa kó máa wí lónìí? A yìn ọ́ fún ìwà láàyè yín. A dúpẹ́ fún ọwọ́ àtìlẹ́yìn yín. A gbé yín ga fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti tún di alààyè ọkàn lónìí. Agbára wa kọ́, ìmọ̀ wa sì kọ́, òye wa kọ́ o, bí kò bá ṣe ẹ̀yin. Ọlọ́run a yìn ọ́ ní gbogbo ọ̀nà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé àwọn tó ń wò wá. A yìn ọ́ àwọn tí wọ́n ń ra dátà tí wọ́n fi ń wò wá lórúkọ Jésù. Ẹ ò ní wówó tì. Níbi tá bá ti ń náwó, ẹ̀yin ò ní ná agídí, ẹ ò sì ní ná ìrọ̀rùn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó ní kí bẹbẹ wa kó máa bẹ. Ọlọ́run tó tún jẹ́ ká rí ìsinmi tòní láyọ̀ àtàlàáfíà. Wọn ò fi ẹlòmíì ṣe wá. Ayé wa ò ṣófo níwájú ẹlẹ́dàá wa. Ọlọ́run á gbé yín ga ní gbogbo ọ̀nà. Àìkú o, àìsà o, arúgbó ìgbà ni my papa mo wá júbà rẹ̀. Àìkú o, àìsà o, arúgbó ìgbà ni my papa mo wá júbà rẹ̀. Ọlọ́run àwọn ọlọ́run á gbé ọ̀gá ẹ̀mí inú àwọn wòlíì mi. Mo ṣé o, Olúwa ṣé o, Olúwa ṣé o, Olúwa ṣé o. Àánú ló pọ̀ báyìí. Oore ọ̀fẹ́ tẹ́ fún wa. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo kí wa ní gbogbo ilẹ̀kílẹ̀ ibi tí ẹ ó ti máa wò wá wípé ẹ kú ọ̀sán, ẹ kú àárọ̀, ẹ kú àṣálẹ́ ní gbogbo ibikíbi tá ò ti máa wà. Mo tún kí wa pé a kú ìsinmi òní. Bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè, ìsinmi ológo ni yóò jẹ́. Ó ní lákọsílẹ̀ burúkú lọ́jọ́ òní. Ó ní rántí ọjọ́ òní kó bú sẹ́kún lójijì. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òye tẹ́ fi ń bá mi bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tó ń yìn wá àtàwọn tó ń bú wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ẹnìkan tí ẹ wíńdò ní ó ní ṣe là ń tọrọ owó ní fíìmù táyìn tá ń tọrọ owó. Mo sì ló ṣeun torí mi ò rí ẹnìkankan nù wọn tí kí ó tó di pé mo bẹ̀rẹ̀ ni mo ti jẹ́ ẹnìkan tí Ọlọ́run ti fún ní tí ó fi mọ ṣiṣẹ́ náà. Tí mò ń sọ ni wípé Ọlọ́run ti fa àwọn tó fẹ́ fi tì mí kó tó di pé ó rán mi pé tí ẹ máa sọ níbí náà àwọn ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan tí mo bá rán àti iṣẹ́ tí mo bá rán o máa jẹ lórí social media. Mo sì ń jẹ ẹ̀kọ̀ọ̀kan tí mo bá kàn rẹ́ ní bá mi tẹ̀ kí ní tá bá fọ àkáǹtì sí. Mi ò láti gba yẹn, mi ò tí rẹ́ni tó sọ pé kí n gba iye mílíọ̀nù báyìí, kí n gba iye 1000 báyìí. Mi ò sì iṣẹ́ tí mò ń jẹ tí mò ń jẹ kò dáwọ́ dúró. Ìdí tó yẹ kí n sọ yìí ni wípé bóbìnrin yẹn ṣe sọ̀rọ̀ yẹn bí wípé ó ti gbé mílíọ̀nù fún mi. Mo sọ fún lórí prógámù kan tí ẹnìkan ṣe lórí TikTok. Ẹnìyẹn ṣe live. Mo wá bá dá sí a sọ̀rọ̀. Ìgbà tó wá ń sọ̀rọ̀ nípa àánú, mo ní à ń ṣe prógámù lásán. Wọ́n là ń tọrọ owó. Mi ò kí so níbàárà. A pè mí ni gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So gbogbo àwa tí a bá wà nínú mistake yìí, mo bẹ̀ wá, ẹ jẹ́ ká correct ara wa. Ó lè jẹ́ olùtakò àbádé lọ́wọ́. Lóòótọ́ mo rò pé mi ò rò pé màá ṣe prógámù mọ́. Prógámù táwọn ìtàn sọ pé à ń tọrọ owó. Ṣùgbọ́n mo tún wá rò pé ẹnìkan ó ṣe wá dí ohun tó yẹ kí ẹgbàágbèje yẹn jàǹfààní rẹ̀. Àwọn kan sọ wọ́n láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ àwọn tí ń follow mi. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn gbogbo kàkà tó ti ń follow mi kò dẹ̀ appear. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ nínú ìgbé ayé wọn náà. Orúkọ Jésù Ọlọ́run sọ gbogbo wa yóò mú wa dé ilẹ̀ ìlérí wa. Yóò mú ẹ̀yin náà dé ilẹ̀ ìlérí yín. Mi ò tọrọ jẹ o. Mi ò sì tí ì yó. Bẹ́ẹ̀ ibi ò sì pa mí.
Ọlọ́run ń bùkún ní kálukú yóò sì máa bùkún ẹ̀yin náà wọ́n tẹ́ ra dátà tó ní mo rí pé àkókò yìí pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà kéèyàn tó máa ra dátà kó tó máa wò yàn iṣẹ́ ló ṣe ìdí nìyẹn tí mo fi ń gbàdúrà fún wa ní gbogbo ìgbà gbogbo àwọn tó ń ra dátà tí wọ́n ń wò wá orúkọ Jésù ẹ ò ní wówó tí o ẹ ò ní sohun rere nù lórúkọ Jésù pé bá ti ń gbìyànjú àti rà báyìí tẹ́ tó ń wò pé ọlámọ tó ní Sunday mo sì fẹ́ wo program ẹ̀ lé lórúkọ Jésù bẹ́ẹ̀ lọ́lọ́run ó máa ya owó lù yín yóò máa ya ìbùkún lù yín God bless you. Ní báyìí mo fẹ́ ká sáré lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run tó mi ò fẹ́ gbà wá ní àsìkò yìí nígbà ní program ní ọwọ́ ìrọ̀lẹ́ yìí program 40 days lọ gbọ́ àwọn tábàlà lámìnà àtàgbègbè rẹ̀ ẹ jẹ́ ká máa bọ̀ wá ká darapọ̀ mọ́ wa ní agbègbè kan tó ń pè ní nìkan gbé ibẹ̀ láti ń ṣe program lọ́wọ́ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ tá bá lè text nọ́mbà tó wà lókè yẹn gan tá bá ti wò tó bá yẹ pé lùmínà láwà tá a fẹ́ wá báyìí text nọ́mbà yẹn péjì náà ni a máa reply ẹ láti lè jẹ́ kó wà níbẹ̀ 40 days program ni à ń fi àdúrà yẹn ewu òpin ọdún lórúkọ Jésù kò ní wọ́ Ọlọ́run rìn kọjá nínú rẹ̀ ó sì ń jẹ́rìí wà láàyè rẹ̀ tó bá ti wà ní Mínà tó bá kàn sọ pé àgbègbè nìkan gbé ló ń lọ kódà tó bá délé mọ̀ǹgó àwọn tó bá text mi bó ṣe ṣe àyẹ̀ká nínú àwọn mọ̀ǹgó àyẹn nìkan tó wà nínú ilẹ̀ aráàlú ibẹ̀ náà ní pé òun lọ sí chọ́ọ̀chì Christ Restoration Medical Ministry wọn mọ èdè bẹ́ẹ̀ lórúkọ Jésù àánú Ọlọ́run ò ní fi ọ́ sílẹ̀ bí ó ti wù kó rí ọ̀nà ó máa là fún ọ ní gbogbo ọ̀nà God bless you. Ní báyìí mo fẹ́ ká sáré lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run kó tó di pé a tẹ̀síwájú nínú àdúrà wa mo mọ̀ pé ẹni tó ní ayé àti ọ̀run kò ní fi ọ́ sílẹ̀ ìwọ náà ó di ẹni ńlá ó dé ipò tó yẹ kó o dé àwọn adénilọ́wọ́ wọn ò ní dí ọ lọ́wọ́ ó fẹ́ kó o sàmì ẹ̀ dáadáa adénilọ́wọ́ kò ní dí ọ lọ́wọ́ mi ò ní lò ju bíi just 25 minutes mo sì ti lò ṣẹ́jú méje ń bẹ̀ so mo fẹ́ ká fi kọ́kọ́ rìnrìn àjò ọ̀rọ̀ Ọlọ́run ìwé Hósíà orí 6 ni mo fẹ́ ká sáré lọ òun náà ni a ó ti bá wa sọ̀rọ̀ lónìí Hósíà orí 6 tá bá wo ẹsẹ̀ 6 rẹ̀ verse 6 Hósíà 6 verse 6 má gbé kó òwò náà máa wò ó jẹ́ ká dọ́dọ̀ rìnrìn àjò yìí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ Hósíà 6 verse 6 nínú Bíbélì ó sọ fún wa pé nítorí àánú ni mo fẹ́ kì í ṣe ẹbọ àti ìmọ̀ Ọlọ́run ju ẹbọ sísun ó ní àánú ni mo fẹ́ kì í ṣe ẹbọ àti ìmọ̀ Ọlọ́run ju ẹbọ sísun lọ ohun tí mò ń sọ fún tí Bíbélì ń sọ fún wa níbí ó ní ká ní ìmọ̀ Ọlọ́run tọ́pìkì mi lónìí nìyẹn pé ní ìmọ̀ Ọlọ́run wá ìmọ̀ Ọlọ́run rí ẹbọ tó ń sọ níbẹ̀ yẹn ń sọ nípa àdúrà àánú ni mo fẹ́ ní kì í ṣe ẹbọ ń bẹ̀ yẹn túmọ̀ sí àdúrà ṣùgbọ́n ìmọ̀ Ọlọ́run ló ṣe kókó nínú ayé ẹ̀dá ìmọ̀ Ọlọ́run ló ṣe pàtàkì nínú ayé ẹ̀dá a gbọ́dọ̀ ní ìmọ̀ Ọlọ́run o ò lè ro ní ìmọ̀ tara rẹ kó fi rìnrìn àjò Ọlọ́run rántí nǹkan méjì kan ohun àkọ́kọ́ ni pé Ọlọ́run ló dá ọ èkejì ni wípé ó yẹ kó o padà sí ọ̀dọ̀ ẹni tó dá ọ tí èèyàn bá ti mẹ́sì ọ̀dọ̀ ẹni tó ní ìyà lókù tó fẹ́ dé lórúkọ Jésù mi àti a ò ní jìyà a ò ní mẹ́sì ọ̀dọ̀ Ọlọ́run a ò ní sọ ọ̀dọ̀ Ọlọ́run nù ohun tí mo ń sọ fún wa rèé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó gbọ́dọ̀ ní ìmọ̀ Ọlọ́run lọ́kàn báwo ló ṣe lè nímọ̀ Ọlọ́run ó náà ní kíka ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà tí èèyàn bá ti ka ọ̀rọ̀ Ọlọ́run dáadáa tó súnmọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń ka Bíbélì ní gbogbo ìgbà yóò ní ìmọ̀ rẹ̀ yóò ní òye rẹ̀ ohun téèyàn bá ń kà ló máa ní ìmọ̀ rẹ̀ ohun téèyàn bá ń gbọ́ ń padà gbogbo òun ló máa ní ìmọ̀ rẹ̀ so ó gbọ́dọ̀ ní ìmọ̀ Ọlọ́run ìrìn àjò òpin ọdún ló wà yìí ogun ayé ń lé ogun ọ̀tá ń lé ọ kiri ṣùgbọ́n tó o bá ní ìmọ̀ Ọlọ́run ta ló fẹ́ gbà ọ́ ṣùgbọ́n ìgbà tó bá ní ìmọ̀ Ọlọ́run bàbá yẹn máa gbà ó máa yọ ó máa kó ọ yọnú ewu atógbà ni atónígbà atónímú ọba tó dá gbogbo èèyàn ó ní ẹni tó dá ojú alẹ́ ìsáláì ríran ẹni tó dá etí ó wá sọ pé òun ò gbọ́ bí ṣùgbọ́n àìṣe déédéé yín yàn yín kó lọ́dọ̀ Ọlọ́run yín so nítorí ẹ jẹ́ ká ní ìmọ̀ Ọlọ́run ó tó dájú fún wa lópin ayé tá a wà nísìnyí pé a gbọ́dọ̀ ní ìmọ̀ Ọlọ́run a ní kí n sọ fún ọ ní mo fẹ́ kó o rántí nǹkan kan
ẹlòmíà wọ́n bá tán gbàdúrà ní kúkúkú ẹjí yóò lọ bẹ̀ wọ́n gbàdúrà ní sẹ́káfàǹsà òun náà ní ṣùgbọ́n òun gan ò ní kò wá ìmọ̀ nípa Ọlọ́run. Òun lásán fún àwọn èèyàn láàyè ẹlòmíà aṣàwọ́rò ọ̀sẹ̀ gbà yìí máa wá èèyàn yóò máa wá wìtìwìtì àwọn tó ń wọ́n bẹ̀ yẹn ò ní ìmọ̀ Ọlọ́run. Bó bá ní ìmọ̀ Ọlọ́run ò wọ́n tẹ̀lé yẹn ò ní fi hàn ọ́. Kí nìdí ni pé àwọn tó bá ní ìmọ̀ Ọlọ́run ó rí wọn wípé iṣẹ́ ọwọ́ wọn ò jọ tẹni tán wà lọ́dọ̀ rẹ̀. So ìbò náà wọ́n ń kó ọ lọ. Bó bá ní ìmọ̀ Ọlọ́run ẹ rí pé ẹ̀mí mímọ́ gan ò gbọ́dọ̀ yabirùn ṣùgbọ́n báwo ni ò ṣe ní yabirùn nù rẹ nígbà tó ní ìmọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ wá ìmọ̀ Ọlọ́run rí fààyè fún ọ̀rọ̀ Ọlọ́run máa kà á. Àwọn tí ọlọ́tí kúrò gbọ́dọ̀ ka Bíbélì tán ní ìgbà 3 láàrin ọdún kan kí ó tiẹ̀ kéré jù. Wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run fààyè fún ó bá ka bí ó bá yọ wá láǹfààní láti lọ béèrè. Ka ọ̀rọ̀ Ọlọ́run ó bá jẹ́ pé kí lórúkọ rẹ̀ Al-Qur'an náà ló gbé dání dákun kà á jẹ́ kó yí ọ má jẹ́ kó jẹ́ nǹkan sọ fún ọ. Tó bá ṣe Bíbélì náà ní títí ẹ kà á jẹ́ kó yí ọ ká fúnra ẹ mọ̀ sí ṣe pé wọ́n ń kọ́ ká fúnra rẹ tí èdè tí wọ́n ń kọ́ ò bá yí ọ wá èdè tó yí ọkàn. Pápájọ àwọn ọmọ Yorùbá wọ́n ti ń dà wá bí omi náà ni ìgbì omi òkun wọ́n ń gbá wa lọ sọ́tún ń gbá wa lọ sósì. Wọ́n fọ́nà àdúrà hàn òun fọ́nà bó yí Ọlọ́run ìwọ náà fúnra rẹ wọ́n yí Ọlọ́run. Wọ́n fọ́nà bó ṣe lè máa wálé Ọlọ́run hàn òun fọ́nà bó ṣe lè ní ìmọ̀ nípa Ọlọ́run hàn ọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká mo sọ pé mi ní gbà wá lásìkò tó lọ́wọ́ anádùn àtàfẹ́ gbà. Ẹ jẹ́ ká lọ wo ìwé 1 Samuel 15 verse 22. Ẹ jẹ́ ká sáré wò 1 Samuel 15:22. Wọ́n náà gbé Bíbélì rẹ̀ jáde. Wọ́n kàn ṣe ní wíwò lásán. Mo ti ń sọ fún wa tó o bá ti máa gbé Bíbélì lọ sí chọ́ọ̀chì o kì í sọmọ Ọlọ́run ọmọ pásítọ̀ ní ọmọ wòlíì. Tí o bá sì ti máa gbé Bíbélì lọ chọ́ọ̀chì kó máa kà á oúnjẹ èèyàn ni ó kà máa jẹ ọ́ lásán ni. Tó o bá fẹ́ fọrẹ́ lẹ̀ jẹ́ kó di ọrẹ onídídùn ọlọ́rẹ̀ àwọn Ọlọ́run bùkún onídùn ọlọ́rẹ̀ Ọlámilékan mi ò mọ̀ dáadáa mọ́ ni àbí Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Jẹ́ kó jẹ́ ọrẹ láti inú rẹ wá. Ó ní Ọlọ́run fẹ́ onídídùn ọlọ́rẹ̀ kì í ṣe by force. Ẹni tí ó bá so eré tí ó mókè lónìí ó gbúdọ̀ fi lélẹ̀ no. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So ẹ jẹ́ ká sáré ó lọ síbẹ̀ yẹn 1 Samuel 15:22. 1 Samuel 15:22. Number. Okay. Ó ní Samuel sì wí pé Olúwa ní dídùn sí ọrẹ sísun àti ẹbọ bí pé kí a gba ohùn Olúwa gbọ́. Kíyèsí ìgbọràn sì sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Kiri báyìí ó ní ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Kò gbọ́ràn aláìgbọ́ràn tí ń lọ ń gbàdúrà kò gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa jí ọ pẹ́pẹ́ ọmọ mi gbàdúrà ọmọ mi ṣe báyìí ṣùgbọ́n kò gbọ́. Irú wọn tá máa wá ní ọkọ̀ ọba kò kó orí kíníkan kó ra kíníkan kó ṣe gbogbo ẹ̀ kó ṣe bọ́ yóò kọ́ ọba kò yóò náwó yẹn àdéhùn fìdí yóò kàn padà sí square one. Ohun tó kàn dájú ni pé gbọ́ràn sáṣẹ Ọlọ́run. Wọ́n rìnrìn kò rìn wọ́n ṣe gbẹ̀ wọ́n jáde wọ́n ṣe rédíò gbọ́ràn sáwọn bàbá àti ìyá rẹ̀ lẹ́nu. Ọlọ́run kù fún rẹ nítorí ti tiẹ̀ ni kì í ṣe torí ti anybody. Aṣáájú rẹ̀ mọ́sẹ̀ pàṣẹ kàṣọ Ọlọ́run níyàwó tó fẹ́ bá sùn. Ṣùgbọ́n rántí pé téèyàn bá kó wàhálà tó kóná dàgàdì òun fúnra ẹ̀ ní o. Bó kó àrùn òun fúnra ẹ̀ ní o. Ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́. Ohun tí mo fẹ́ kó o mà dájú rè gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ohun tó kàn yẹn pé gbọ́ràn sí bẹ́ẹ̀ lẹ́nu gbọ́ràn sí àṣẹ Ọlọ́run lẹ́nu. Gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ka ọ̀rọ̀ Ọlọ́run kó o sì gbọ́ràn. Ó ti tán gbogbo ìyókù ó ti tán.
tó bá ti ka ọ̀rọ̀ Ọlọ́run tó sì gbọ́ràn tó pa òfin rẹ̀ mọ́ ó lógun mọ́ mi sọ pé ogun ò wà wọ́n fi ọ́ ṣùgbọ́n wọn nílé borí ẹ yẹ́sì ológun nìyẹn wọ́n àtàkì ẹ ìwọ ló máa dá àtàkì yẹn padà kò sí pé kínní ìmọ̀ràn lásán ni ìrántí Ọlọ́run ní ìmọ̀ràn lásán ni kókàn gbọ́ kókàn fẹ̀mí Ọlọ́run darí tó bá wà nú ẹ̀mí tó bá sì sínú ẹ̀mí wọ́n gòtì àpẹẹlẹ yóò sínú ẹ̀mí ó lè ta rẹ̀ ọwọ́ ètò ìwà ẹ̀mí tí ó fọ̀nà hàn ọ́ bí ayé wa kún ilé ayé ènìyàn wa kún fún àìgbọ́ràn sáṣẹ Ọlọ́run wọ́n tẹ̀lé wòlíì kiri láìgbọ́ràn sáṣẹ Ọlọ́run àṣẹ wòlíì nìkan náà ń gbọ́ràn sí wọn àgbọ́ràn sáṣẹ Ọlọ́run gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ká ọ̀rọ̀ Ọlọ́run kó gbọ́ràn sáṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ó tán ìgbọ́ràn sàn ju ẹbọ lọ àdúrà tó ń ké pọ̀ Ọlọ́run ó kàn ń ké lásán láì tó o bá ti gbọ́ràn ó ń ké lásán ni ẹlòmíràn ní àdúrà ìgbà bíi pé kéèyàn lọ ṣe nǹkan míì àdúrà gẹ́yẹ gbà àdúrà àtàlọ́ fún àdúrà ìgbà ṣé wọ́n ti gbọ́ràn ó ní àwa ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọ́ràn ó nígbà tí ìgbọ́ràn yín bá pé ó ní àwa ti múra tán láti gbẹ̀san gbogbo ohun tí ò gbọ́ràn tó lérí sí ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé rẹ̀ nígbà tí ìgbọ́ràn tiẹ̀ gan bá pé ó gbọ́ bí tá a kà tán ní ìsinmi ó ní ìgbọ́ràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ sọ wá tí ìgbọ́ràn tán tó fi sọ pé àdúrà rẹ ò gbà àdúrà rẹ gbà wòlíì lọ ń gbọ́rọ̀ sí ò gbọ́rọ̀ sí Bíbélì ó ní ká ẹ ní ìmọ̀ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ mi ò wá láti wá takò ohun tí mo wá láti wá ṣe ni pé kí ìmọ́lẹ̀ ọ̀run kó hàn sí ọ kí wọ́n gan rí ìtànsán ìmọ́lẹ̀ náà kó yí ọ̀rọ̀ Ọlọ́run yí ọ orúkọ Jésù ò ní dẹ́ni àná ló mẹ́ni tó ń lọ́wọ́ tó dàbí ẹni tí ò ní nígbà yẹn ó gbọ́ràn nígbà tó ń lọ́wọ́ tán wọ́n lówó èsì báyẹn bọ́lówó mọ̀ sí rìn rèé ó kò sí ìrìn àjò àìgbọ́n ó tẹ̀ sí ìrìn àjò àìgbọ́n wá dẹni tí ò ní mọ́ ọ̀rọ̀ Ọlọ́run wá stop nínú ayé ẹ̀ ó sì pín náà tilẹ̀ ẹgbẹ́ yóò wá tún kò ṣeré ẹ̀dọ́dọ̀dọ̀ yóò tún fẹ́ dọ́mọ èṣù orúkọ Jésù ọ̀tá ò ní borí ọkàn rẹ ló gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ràn sí àṣẹ Olódùmarè Ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ gbọ́ràn ni bàbá yẹn fẹ́ gbọ́ràn ló ń fẹ́ ẹ jẹ́ ká sáré wo ìwé Jeremiah 22:16 Jeremiah 22:16 Jeremiah 22:16 adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá tẹ̀ sì ń gbọ́ wá orúkọ Jésù ẹ mọ́ yóò máa bùkún yín o kò sẹ́ni tó máa wo prógámù yìí tí ò ní máa rọ́wọ́ Ọlọ́run ìdí ni wípé bàá máa fàdúrà ràn ọ́ lọ́wọ́ mo tiẹ̀ fi ràn ọ́ lọ́wọ́ báyẹn náà ní gbogbo ògbà gbogbo gbúdọ̀ ní lọ́wọ́ ni àti ra dátà ò gbọdọ̀ dìde rán fún ọ bẹ́ẹ̀ ni yóò rí 22:16 Jeremiah 22:16 ó ní ó dájọ́ ọ̀ràn tálákà àti aláìní ó dára fún bí a ti mọ̀ mí kọ́ èyí bí a ti mọ̀ mí kọ́ èyí ni Olúwa wí ṣẹ̀rí báyìí Ọlọ́run bá a ti mọ Ọlọ́run ní ẹni tó dájọ́ tálákà àtàláìní ẹni tó jẹ́ kó dára fún aláìní ní bá a ti mọ ẹ̀mí kọ́ ni èyí hallelujah mo fẹ́ kó fowó bì kan sí gbọ́n tí Jésù sọ gan Old Testament náà làṣàwà ẹ jẹ́ ká gbọ́ Jésù gan 17 John 17 ìwé Jòhánù 17:3 ẹ jẹ́ ká sáré wò mo rí pé táìmù tí mo dá yẹn ti fẹ́ máa John 17:3 gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run wí ó ní bí a ti mọ̀ mí kọ́ ni èyí bá a ṣe mọ̀ mí èmi ni Ọlọ́run John 17:3 ó ní iye àìnípẹ̀kun náà sì ni èyí kí wọn kí ó lè mọ̀ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristi ẹni tí ìwọ rán ó ní iye àìnípẹ̀kun náà kọ́ ni èyí ó ní kí wọn kó lè mọ̀ Ọlọ́run tí Jésù fi wálé ẹ̀yẹ́ pé ká lè mọ̀ Ọlọ́run kí wá la wá mọ̀ lónìí
wọ́n ní a gbọ́dọ̀ ní ìmọ̀ Ọlọ́run nínú. Ohun ìdá tẹ́sù dà wálé ayé ni pé ká lè mọ Ọlọ́run. Pàtó délé ayé tán táwọn èèyàn ò fẹ́ mọ tó ń wí tí wọ́n fẹ́ understand wá wò pé ní báwọn èèyàn yóò bá rí sàmì tí ṣe àná ó ní wọn ò lè gbàgbọ́. Bàbá kí ló tó fi lọ wẹ́gbára lónìí sí nítorí kí sàmì ẹsẹ̀ yanu ni kówó lè dé. Jésù ò sí bá ń kó wáwọn èèyàn lè mọ Ọlọ́run ni. Ìjọ tá a dálẹ̀ lónìí ṣé káwọn èèyàn lè mọ Ọlọ́run ni. O ò fún wọn láàyè láti mọ Ọlọ́run. O ò gbà wọn láàyè kán lè mọ Ọlọ́run. Ó lówó lọ́wọ́ kò ní o mọ̀ ni ṣùgbọ́n ó jẹ̀bi nígbẹ̀yìn. Fún wa ẹ jẹ́ gbogbo ẹ̀yin olùdásílẹ̀ gbogbo ẹ̀yin kìíní ẹ fún àwọn ìjọ láàyè ẹ bá wọn rìn nínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká mọ Ọlọ́run. Ilé ayé ò lè gbégbé ayé ìgbádùn. Ẹ fún wọn láàyè láti mọ Ọlọ́run láti Jésù Kristi ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ ẹni tí í ṣe ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kó kálukú mọ Ọlọ́run ẹ fún wọn láàyè láti fúnra wọn máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Pásítọ̀ wí bíṣọ́ọ̀bù wí ohun tá a fà wíre ẹ jẹ́ ká mú kọ́ ẹ jẹ́ ká lè máa sọ wípé ohun tí ọ̀rọ̀ náà wí nìyẹn. Mo bẹ́ nìkan sọ̀rọ̀ ńjọ́ ní mo ní bíbélì sọ pé ó ní tí olùdásílẹ̀ àwọn wíre ọ̀rọ̀ yẹn dùn mí. Mo ní ṣùgbọ́n olùdásílẹ̀ yín kọ́ ni yóò ṣe ìdájọ́ tá a bá dọ̀rùn. Olùdásílẹ̀ yín sì kọ́ ni yóò ra àwọn ọmọ ìjọ rẹ̀ padà ọ̀dọ̀ rẹ̀ kọ́lẹ̀ dé tẹ́ bá dọ̀rùn. Mo sì dákẹ́ torí dùn mí pé òun yẹn ti fọ̀rọ̀ Ọlọ́run lẹ̀. Ẹ fún wọn láàyè ẹ tú wọn lókun lọ́rùn lẹ jẹ́ ká lè máa sọ wípé ohun tí bíbélì wí rèé. Ṣé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́? Èmi ti sọ tèmi tọ́ ẹni tó bá ní ìfẹ́ sí kó gbọ́. Ó ní ọmọ tí bàbá bá fẹ́ ó lóun ní bá wí. Ọlọ́run fẹ́ ọ ló fi fún ọ láàyè láti wá wo mi. Ọlọ́run fẹ́ ọ ló fi jẹ́ kó dá sí péjì mi. Ọlọ́run fẹ́ ọ ìdí nìyí tó fi wá ń bá ọ wí. Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kó bùkún ọ̀rọ̀ rẹ̀. So ní báyìí sọ fún Ọlọ́run ẹ̀mí kan wà tí mo fẹ́ kó o fi bú níṣẹ́jú yìí. Ó pe Jésù yẹn Olúwa gbogbo ẹ̀mí tó fẹ́ payé mi run gbogbo ẹ̀mí tá a rán sínú mi tó fẹ́ payé mi run. Ó ní ọjọ́ tí mo bá kígbe àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà. Ó ní èyí ni èmi mọ̀ nítorí tí Ọlọ́run wà fún mi. Ó sọ fún Ọlọ́run ní gbogbo ẹ̀mí apanirun nínú ayé mi iná Ọlọ́run dà ó yá máa jẹ wọ́n ó yá àdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù gbogbo ẹ̀mí apanirun tó fẹ́ payé mi run iná Ọlọ́run dà ó yá máa jẹ wọ́n ẹ̀mí apanirun ẹ̀mí odidi ẹ̀mí nínú àgọ́ mi tó fẹ́ pa mí run iná ẹ̀mí ó yá máa jẹ wọ́n wọ́n sọ tẹ́lẹ̀ ẹ̀mí tó fẹ́ pa ògo mi run ẹ̀mí tó fẹ́ pa ayé mi run ẹ̀mí tó fẹ́ pa òwò mi run gbogbo odidi ẹ̀mí tá a rántí mi iná ẹ̀mí máa jẹ wọ́n run máa gbàdúrà máa bọ́ lọ́run sọ̀rọ̀ iná ẹ̀mí máa jẹ wọ́n run 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 iná Ọlọ́run 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 máa jẹ wọ́n run ògo ni fọ́lọ́run lókè ọ̀run ògo ni fọ́lọ́run lókè ọ̀run lórúkọ Jésù ayọ̀ rẹ ó kún bẹ́ẹ̀ ni yóò rí ọ̀nà rẹ ti là mo sọ tẹ́lẹ̀ lábẹ́ àkóso bó ṣe wù pé mo fẹ́ kó sàmìyẹ ìwé ẹ̀mí apanirun tó fẹ́ pa àgọ́ yìí run nínú àgọ́ yìí ó yá jáde lànà dànù odidi ẹ̀mí apanirun tó fẹ́ pa ayé rẹ run bó ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ iná Ọlọ́run ó yá kó jẹ wọ́n run odidi ẹ̀mí apanirun tó fẹ́ pa ilé rẹ run iná Ọlọ́run kó jẹ wọ́n run ẹ̀mí apanirun ẹ̀mí akólóni lọ lórúkọ Jésù iná ẹ̀mí mímọ́ ó yá kó jó wọn run pápátá ọkàn rẹ kó balẹ̀ ó ṣe rere o bẹ́ẹ̀ ni yóò rí ògo ni fọ́lọ́run lókè ọ̀run ògo ni fọ́lọ́run lókè ọ̀run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mo kí wa pé a kú àtàárọ̀ bí Olúwa ti wà tẹ́mi rẹ̀ wà láàyè àtẹ́mí àti ẹ lórúkọ Jésù a ó ní ẹ̀rí bẹ́ẹ̀ a ó ní ẹ̀rí rere bẹ́ẹ̀ ni yóò rí. Tó bá fẹ́ wò wá lórí YouTube Christ Campaign TV o lè mọ gbàdúrà àwọn péjì wa ń bẹ lórí Instagram
Adéwọlé 477 and lórí Facebook Christ Campaign TV. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, eré àtàánú yóò sì máa tọ̀ wá lẹ́yìn. Tí Twitter wa bá ti open a máa tẹ̀síwájú títí dìsìn a ò tí ì rí Twitter wa open, mi ò sì fẹ́ sọ péjì yẹn nù. Ọlọ́run ràn wá lọ́wọ́. So àwọn ọmọ Ọlọ́run gbogbo àyín tẹ́ ń sọ pé à ń tọrọ owó, ẹ change mind yín o. Tí mo sọ látàrí nìyí kò sí pé à ń tọrọ owó ńbẹ̀, ẹ change ọkàn yín. Tó bá jẹ́ pé ẹ fi ń bà wá jẹ́ ká má bà wò wá ni, ẹ tẹ̀síwájú náà ràn yín, Ọlọ́run yóò san fún yín lọ́pọ̀lọpọ̀. God bless you. Àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Ẹ jẹ́ ká tún pàdé lórí ẹ̀kọ́ ìsinmi ayọ̀ níjọ́ mẹ́jọ. Ẹ rántí pé mo sọ pé à ń ṣe program kan lọ ní orí Facebook. Ẹ lè join wọn bẹ̀ Christ Campaign TV. God bless you. Àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀.